àsìkò yìí níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn Lédè. Ẹwà wa òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ohun tí a ó máa gbéyẹ̀wò lórí ètò lónìí òun náà ni òwe, ìtúpalẹ̀ òwe. Ṣùgbọ́n síwájú kí n tí ó máa tú àwọn òwe tó wà níwájú mi yìí, ó ní ohun kan tí à ń pè ní ọ̀rọ̀ àti gbólóhùn. Kí ni ìyàtọ̀ tó wà láàárín ọ̀rọ̀ àti gbólóhùn? Ọ̀rọ̀ ni ohun tí à ń pè ní word nínú èdè Yorùbá. Nínú dictionary tó wà ní iwájú mi yìí, word ohun tí à ń pè ní ọ̀rọ̀, ìyẹn ọ̀rọ̀ ẹnìkan. Gbólóhùn òun ni àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ bíi sentence. Tí ọ̀rọ̀ bá ti di sentence nínú èdè Yorùbá, ó ti di gbólóhùn. Tí a bá wá rí àwọn ọ̀rọ̀ kan tí ó jẹyọ nínú gbólóhùn òwe kan, tí ọ̀rọ̀ míì náà tún wá jẹyọ nínú gbólóhùn òwe míì tí wọ́n fẹ́ máa ṣe bíi bákan bákan, òun ló fà á tí a ó fi máa gbé òwe mẹ́ta yìí wò. Òwe alákọ̀ọ́kọ́ sọ yí pé ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Òwe ẹlẹ́ẹ̀kejì sọ yí pé àìgbélé mọyì ẹni tí ogun ó pa. Òwe ẹlẹ́ẹ̀kẹta wá sọ yí pé àìgbélé ẹni fọrùn rọ̀. Tí a bá wòye sí gbólóhùn òwe alákọ̀ọ́kọ́ àti gbólóhùn òwe ẹlẹ́ẹ̀kejì, òun sọ yí pé ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Ẹlẹ́ẹ̀kejì sọ yí pé àìgbélé mọyì ẹni tí ogun ó pa. Ọ̀rọ̀ ogun wà níbí, ọ̀rọ̀ ogun wà ní ibí báyìí. Òwe ẹlẹ́ẹ̀kẹta wá sọ yí pé àìgbélé ẹni fi ọrùn rọ̀. Kí ni ìtumọ̀ àwọn òwe yìí àti pé àwọn àyè wo ni a máa ń lo àwọn òwe yìí sí? Lákọ̀ọ́kọ́, òwe mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ òwe kan tí ó yàtọ̀ síra wọn, tí lílò wọn sì yàtọ̀, ṣùgbọ́n àwọn gbólóhùn wọn ló jọ ara wọn. Òwe alákọ̀ọ́kọ́ jẹ́ òwe tó jẹ́ yí pé ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Ó túmọ̀ sí wípé ẹni tí yóò ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa lórí ọ̀rọ̀ kan, ó gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tí ó ti lọ tó ti bọ̀. Ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Ẹni tí ó sọ pé business yìí òfò, èyí tá à ń pè ní loss, òun ni gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n pè ní òfò, loss. Ẹni tí yóò sọ pé òfò wà nídìí ọjà yìí, ó gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tó ti ṣe business yẹn, tó ti mọ iye òfò àti iye èrè tó wà níbẹ̀. Kò ń ṣe ẹni tó lérò wípé òfò wà nídìí ọjà yìí kó wá máa sọ pé àní mo lérò wípé òfò máa wà nídìí ọjà yẹn, ọjà yẹn ò ń yà, àwọn èèyàn ń ra, òfò máa wà nídìí ẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tó ti ṣe, tó ti ní ìrírí nípa bí èrè ibẹ̀ ṣe kéré tó àti bí òfò ibẹ̀ ṣe pọ̀ tó. Ni ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Òwe yìí ó wá ní àjọṣepọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ yí pé ẹni tí ó ní ìrírí ọ̀rọ̀ ló gbọ́dọ̀ sọ. Bóyá ẹnìkan tó ní ìrírí àgùnbánirọ̀, òun ló gbọ́dọ̀ ròyìn bí wọ́n ṣe ń ṣe ní ọgbà àgùnbánirọ̀. Kì í ṣe ẹni tó ṣẹ̀fẹ̀ jáde secondary school ló ṣẹ̀ máa sọ pé wọ́n ní tí a bá dé ọgbà àgùnbánirọ̀ báyìí náà ń ṣe, báyìí náà ń ṣe. Ó gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tó ti kọjá ilé ẹ̀kọ́ fásitì tó ti ṣe àgùnbánirọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ máa ròyìn tí wọ́n ń ṣe ní àgùnbánirọ̀. Ẹni tí yóò ròyìn ogun yóò ti ogun dé. Òwe ẹlẹ́ẹ̀kejì tó wá sọ yí pé àìgbélé mọyì ẹni tí ogun ó pa. Òwe yìí ò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú ogun, bí kì í ṣe wípé ọ̀rọ̀ tí ó jẹ́ wípé àìgbélé mọyì ẹni tí ogun ó pa. Òwe yìí jẹ́ òwe kan tó jẹ́ wípé kò síbi tí a ò lè lò sí nínú ọ̀rọ̀, ṣùgbọ́n ó kàn jẹ́ wípé torí pé ní àwọn àsìkò tí wọ́n hun àwọn òwe ọ̀rọ̀ bí ogun ló máa ń ṣẹlẹ̀. Èyí tó bá sì ti fi jọra wọn, òun ni wọ́n máa fi ń wé ara wọn. Tí a bá wá sọ wípé àìgbélé mọyì ẹni tí ogun ó pa, ẹni tí ò ṣe nǹkan kò lè máa mọ bí àwọn tó ń ṣe bó ṣe rò pé ní báyìí ní ìyàgò tó lù yìí òjò ti máa rọ̀ lọ́jà. Ṣó o dọ́jà ni? Báwo ni ìwọ ṣe fẹ́ mọ̀ pé òjò ń rọ̀ lọ́jà? Ní báyìí àwọn tí wọ́n fẹ́ lọ sí wọ́n ti gba ibi odò kan kọjá. Báwo ni ìwọ ṣe mọ̀? Tó bá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tí wọ́n ráyè gba ibi odò yẹn ńkọ́, tàbí tó jẹ́ pé wọ́n ti gba ọ̀nà míì tí ò ní àjọṣepọ̀ mọ́ odò. Ẹni tí ò ṣe nǹkan kò lè mọ bí tó ń ṣẹlẹ̀ nínú ohun tí kò ṣe, kò lè mọ̀. Àìgbélé mọyì ẹni tí ogun ó pa. Ẹni tí gbógun bá ń pààyàn, èèyàn náà ó lọ ni. Tí ọjà dá ọjà ò dá, èèyàn kọ́kọ́ kúrò nílé náà. Èèyàn á ṣe ìgbìyànjú. Èèyàn ò ní sọ pé báyìí ni yóò ṣe rí, láì ṣe pé bóyá èèyàn ṣe ìgbìyànjú kankan. Òwe ẹlẹ́ẹ̀kẹta ló wá sọ yí pé
àìgbélé ẹni fọrùn rọ̀. Òwe yìí kì í ṣe òwe ẹ̀yà ara, bí kò ṣe òwe àfiwé ọ̀rọ̀ ni fi ọrùn rọ̀. Fọrùn rọ̀ nínú ọ̀rọ̀ fọrùn rọ̀ yìí, ó ṣe déédéé wípé kí èèyàn dá ọ̀ràn tí ó lè ṣe àkóbá fún ẹ̀mí èèyàn. Nítorí wípé tí èèyàn bá fi ọrùn rọ̀, ẹni náà ti ṣe léṣe ní ìṣeléṣe tó lágbára. A ò wá kí ń gbé ilé ẹni fi ọrùn rọ̀, nítorí pé ibi tí ilé wa, a ti mọ ibi tí fèrèsé wà, a ti mọ ibi tí ilẹ̀kùn wà, a ti mọ ibi tí pẹpẹ wà, a ti mọ ibi tí gèlèté wà. Kò rọrùn kí èèyàn wà nínú ilé èèyàn kó fọrùn rọ̀. Èyí ó túmọ̀ sí pé téèyàn bá ń lọ kí èèyàn ṣe èṣì forí gbá ògiri nígbà tí èèyàn bá ṣe àkíyèsí tó wà ní ọ̀ọ́kán. Ṣùgbọ́n àìgbélé ẹni fọrùn rọ̀, a ò kí ń má dá sí ọ̀rọ̀ tí yóò kànyàn kí èèyàn wá jẹ̀bi tó lágbára. Tí ènìyàn bá wà ní ààyè rẹ̀ tí kò dá sí ohun tí yóò kàn, wọn ò ní folè lọ̀ débi pé wọn ó gbé lọ tọlọ́pàá, débi pé wọn ó dájọ́ fún un. Àìgbélé ẹni fọrùn rọ̀. Èyí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.